lọ́dọ̀ Wasiu Ayinde ẹ gbọ́ bó ṣe dọ́dọ̀ Wasiu Ayinde o. níjà náà ní náà tàlàsó ń jò tó dàbí ẹni pé wọn ò ní gbórin míì mọ́. Wasiu Ayinde ó lóde ọ̀sán. Ayankunle bá gbẹ́lù rẹ̀ ọlọ́ọ̀bẹ̀ ọlọ́ọ̀bá Wasiu Ayinde ọ̀tá kẹ́tẹ́ ó ní jọ́nà lọ́hùn Wasiu Ayinde dàbí góòlù kò ṣe dúró wò èèyàn ò lè dúró síwájú ẹ̀ bá sọ̀rọ̀ òun bẹ̀rù òun sàn wò lọ́ọ̀kan ń sọ fún mẹ́nẹ́jà rẹ̀ pé mo gbẹ́lù mi lọ́wọ́ o ó lù ní mí mo sì dára mi lójú. fún àwọn kọ̀ọ̀kan tí wọ́n lè jákọ̀ wọ́n wọlé òun ràgọ́ ọtí kọ̀ọ̀kan fún wa ẹ máa fẹ́ lè panubọ̀ ọ̀dà mọ́ náìsì pọ̀. àmọ́ ń tó ní elémele ṣe ń jọ́nà bí Wasiu Ayinde ṣe ní bóun ṣe ń wọ ọ̀hún dìde kó o sì máa lọ ọ̀yá ọba lè dìde kúrò ní orí stéèjì. Ayankunle wọlé pẹ̀lú emele rẹ̀ lè bákì ń jọ́nà. ó wọlé pẹ̀lú bákì ń rẹ́wọ́rẹ́wọ́ ẹ̀ ó náà mọ̀ fẹ́ ládìá. pẹ́ wọ́n tì í ọwọ́nú ilé. Wasiu Ayinde gẹ́gẹ́ bí ẹni tọpọlọ ẹ̀ sílẹ̀ tọ́bárẹ́ ẹni tọ́mọ̀ lùlù tọ́ba dáa fúnṣẹ́ yóò láìkí ẹ̀ gan ni. Ayankunle nítorí pé Ayankunle ọ̀dà àpọ̀ fàjà wọn kí ló fàjà Ayankunle àti Wasiu Ayinde. Ayankunle àti Wasiu Ayinde dàbí ìjọkọ àtìyàwó. àwọn Kenny Jones ò lè níṣòro oyún òun àti bọ́dà rẹ̀ ní bá lùlù mọ́ ní lùlù àbúrò ní kọrin. ọ̀fẹ́ gbọ́ sí inú Táyé Kẹ́hìndé lónìí làálàjà làgbánú Táyé àti Kẹ́hìndé lòun kọ́kọ́ dáyé Kẹ́hìndé lòun ràn wá pé lọ rèé wọlé wò lónìí láti ẹ̀ parí ìjà yín. fàjà Wasiu Ayinde ìjà Wasiu Ayinde àti onílù rẹ̀ Ayankunle ó dàbí ìjà ìyàwó àtọkọ téèyàn ọba ṣọ́ra dáadáa tó bá dá síjà ìyàwó àtọkọ yóò ṣẹ lọ́hùn o. tíyàwó bá sọ wípé ọmọ mẹ́ta tó ń bí sọ fọ́kọ òun ọkọ òun ò ní kankan ń bẹ̀ láì tí ì ṣe DNA ẹ̀rọ wò dáadáa kẹ́ ẹ̀ tó bá wọn dá sí i o tó bá sọ wípé ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó ń bí ọkọ òun kò ń bí fún ọ̀tọ̀lẹ́ni tó ń bí wọn fún. bẹ́ẹ̀ sì wo àwọn ọmọ yìí tó dàbí ìpọkọ pọ̀ wọ́n lẹ̀ họ́ dáàrí pọ́ sọ̀rọ̀ dá sí. aláàjì ẹ dé o ẹ má ta fa o ẹ má ta fa o àwọn òkè nìyí o. ìjà tó ṣẹlẹ̀ láàrin Ayankunle àti Wasiu Ayinde ó dàbí ìjà ọjọ́ tó ti pẹ́ ni kìí ṣèjà òní kìí ṣèjà àná lórí Wasiu Ayinde kọ́ ni ó pín sí o ẹ jẹ́ mọ́ kà á fún yín nígbà wáṣẹ̀ nígbà tí eré ìlú kọ́kọ́ bẹ̀rẹ̀ onílù lọ̀gá olórin lọ́mọọṣẹ́ rẹ̀ ẹ̀ńtọ́ jẹ́ onílù ìní máa kọ̀ǹtró olórin bàbá àjẹwọlé onílù ọ̀la ńlọ́lọ́rẹ̀ ìmú àìlọ́ ọmọ wúrà pé ẹ pọ́ ọmọ kékeré tí ń kọrin àpàlà ń wá ọ̀ya sóòlè kọrin ṣé ìlù tí mo fẹ́ lù yìí sẹ́mọ̀ yẹ́sà láìlọ́ ọmọ wúrà mọ̀ ọ́ ṣe fàjẹwọlé nígbà ọ̀ya ọ̀rọ̀ yí mọ̀gánà yí ó di wípé olórin àtọ́nílù láyé tátàlọ̀ onílù lọ̀gá níjọ́ náà lọ́hùn-ún tátàlọ̀ ní máa gbólórin pé orin rẹ̀ ọ̀bálù mi mú máa bọ̀ ẹ̀ńtọ́ bá sì ti kọrin sílùú tátàlọ̀ ní a fẹ́ wò ńjọ́ náà kò pẹ́ kò jìnnà sàtí àyípadà ọ̀sọ̀ onílù àtolórin ọ̀sọ̀wọ́ di ọ̀rẹ́ bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ o ẹ máa wo onílù àtolórin di ọ̀rẹ́ ó di pé bólórin bá wọlé èsì kan irú àwọn Táíwò Kẹ́hìndé onílù náà irú léèsì ni wọ́n jọ wọ̀ bí olórin bá ra Mercedes onílù rẹ̀ náà ra 504 bí ẹ ṣe ń bá a bọ̀ nu títí tẹ́ ẹ dórí epo àkàrà tó nílù rẹ̀ jà òun àti lérè wọ́n jà ìjà tú wọn ká wọ́n túká ajọ́ngọ́lọ̀ alápàlà tí ń lù ú fún epo àkàrà wọ́n jà wọ́n túká agbólú ajé àti tátàlọ̀ wọ́n jà wọ́n túká mélòó la fẹ́ kà nínú ayé Ẹ̀yìn Adépèlé ẹ̀ ní béèrè ọ̀rọ̀ nípa Sàní Adé kí Rasaki onílù wá sọ̀rọ̀ rẹ̀ dáadáa fún yín ntí ó sọ nípa Sàní Adé bí Sàní Adé ṣe dáa tó wọ́n jà túká ni Tìámíyù onílù Sàní Adé wọ́n jà túká mélòó la kà Rasidi ni Barrister ni Àyẹ́ndolú àti Barrister léèsì kan náà ni àjọ máa wọ̀ nígbà wáṣẹ̀ Àyẹ́ndolú yóò wà báyìí òun ni master gẹ́gẹ́ bíi captain Barrister jẹ́ bíi composer díẹ̀ ló di wípé captain ẹ tètè lọ bí eré òun kẹ ẹ tètè débẹ̀ kí n tó dé o
kọ̀ǹpósà ọmọ gbádùn ara rẹ̀ títí nígbà owó eré bá kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni ó dé gàràgàrà àwọn elébèlé aláìsàfìsì ẹ káàbọ̀ sà ó di wípé àwọn onílù náà ò lè wojú olórin mọ́ ibi tí wàhálà ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nu o ṣùgbọ́n gbà tó dorí Wasiu Ayinde ó mú bíi bísínẹ́sì gan-an Wasiu Ayinde gbolórin ọgbà elégbè ọwọ́ àmú bíi kọ́ńpìnì mélòó nínú gbogbo yín ìjà tí wọ́n ń jà lọ́wọ́ yìí Wasiu Ayinde ó ní ẹ́fídẹ́ǹsì lọ́wọ́ ẹ́fídẹ́ǹsì tó sì ní lọ́wọ́ ni pé láti bí ọdún méje òun èé fọwọ́ sanwó fún yàn òun máa sanwó fún àwọn tí wọ́n máa jẹ́ mẹ́mbà àwọn tẹ́lẹ̀ pé ọwọ́ lòun fi máa sanwó fún wọn jọ́ Monday tí wọ́n bá lòde wọ́n wàá pínwó jọ́ Monday ó ní gbòdì kó àdúgbò wọn máa ṣe yùngbà láàárọ̀ Monday tí wọ́n wà ń wò pé ta ni kọ́ wọn nuisance wọ àdúgbò báyìí lóní kálukú ọmọ dúró ńlẹ̀ rẹ̀ ẹ bá candidate sí yín wá èmi ń sọ pé ẹ san sínú àkáǹtì sista òun ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọ wá pé bank manager rẹ̀ pé gbogbo àwọn mẹ́mbà òun fẹ́ open account fún wọn ó open account fún gbogbo wọn bí wọ́n bá sì ti ń dijọ́ Monday sí Tuesday wọn ó ti mọ ara láàtì bí wọ́n ṣe ń pín owó fún wọn ẹ wá dákun Àyankunle lòun ṣiṣẹ́ fún 32 years lọ́dọ̀ Wasiu Ayinde ó ní Wasiu Ayinde yìn àwọn jẹ púpọ̀ ó lóun ò rí nǹkan kan bẹ̀ àwọn kan ní olóòrí nǹkan kan ọmọ kọ́lé ibi tó ọmọ kọ́lé sí Ìbàdàn ẹgbẹ́ Lagelu splash níbi símẹ́ǹtì gbẹ́dúnlẹ̀ tá a ti ń sọ̀rọ̀ yìí mọ̀ ni wọ́n ní nígbà náà ńkọ́ wọ́n ní kọ̀ mọ̀ sílẹ̀ 10 mílíọ̀nù ní fẹ́lẹ̀lẹ̀ mọ́ wọ́n ní ṣe bí 4 flat náà ni a mọ̀ ṣe lé kan ńlá ebi 4 flat náà ni òun sì ń gbé kan bẹ̀ àwọn èèyàn wá ní bó o lo ṣe rí owó tó fi kọ́lé ó ní o òun ò rówó lẹ́yìn Wasiu Ayinde o ìgbà tóun lọ sílùú òyìnbó tó ń sákò lẹ́yìn Wasiu Ayinde ó lọ bí ọdún 6 tó ń ṣàtìpó owó tó ń kójọ London ló ń fi kọ́lé Wasiu Ayinde náà mẹ́nu bà ó ní bí ìyàwó bá ń lọ tí bá ń bọ̀ nílé ọkọ tí ó bá para rẹ̀ yọ pọkọ ó ní ojú àánú àti pé kò ń gbọ́rọ̀ sí fáǹsì lẹ́nu ìlú kó bá ń lórí ọ̀rọ̀ Àyankunle ọlọ́yẹ kò ń ti lé dànù ó nítorí ó ti lọ bí ẹ̀ẹ̀méje tó padà wá alàmọ́sẹ̀rí ntọ́pamọ́ ojú Ọlọ́run tó ńbà ti dá sí rárá torí wípé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ó yàtọ̀ fún iṣẹ́ blọ́gà ni pé kí blọ́gà ó kàn rí nǹkan kó tì í jáde ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ó gbọ́dọ̀ balance ẹ̀ àti gbọ́tọ̀ tún àti gbọ́tọ̀ sí Àyankunle ní òun kú ò nítorí wípé ẹ̀wọ̀n ṣèwọ̀n dáadáa Wasiu Ayinde làwọn lé nítorí pé kì í gbọ́ràn kí ló sì fà á kèé wọ yúnífọ́ọ̀mù bí gbogbo ẹgbẹ́ bá wọ aṣọ pupa òun ò wọṣọ dúdú òun níwọ̀n èé sọ fóun ni ọyọ wọn máa fi sórí pílátífọ́ọ̀mù pé àǹkárá wa eléwé ń jẹwé làáwọ̀ o kóun ó lè mú wá láti ilé torí bóyá Ìbàdàn lòun gbé ibi tí wọn bá ti fẹ́ lọ ṣeré tí wọ́n pàdé lẹ́kọ̀ọ́ gbogbo ọ̀rọ̀ náà wọnú ara wọn kò sí èntà lè sọ tá a sọ ń bẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ṣòro ó dá sí kò sí bí onílù bí olórin ṣe lè ṣe dáadáa pẹ̀lú onílù tó láyé ẹ má jẹ́ ń tàn yín jẹ lórí kò yísì náà ni onílù ọ wà nítorí pé onílù ti gbéra rẹ̀ sí pòsíṣàn tí olórin wà pé láìsí ìlù kò sórin olórin sì ń dúró gẹ́gẹ́ bíi pé òun lọ̀gá òun ni a fẹ́ wò nígbà Yínká Ayéfẹ́lẹ́ àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ ìjà náà pọ̀ tí ẹ tutọ́ síra wọn lójú àtòun nílùú àti gbogbo wọn àwọn ọ̀sán àwọn ń lọ o àwọn òṣègbè àwọn ọ̀sàwò wọn bá pè mí ìwọ bàbá yìí nǹkan kan ọ̀bá àbúrò rẹ sọ̀rọ̀ nígbà náà àárín èmi àti Yínká ó gún dáadáa bá pè wọ́n ń tẹ̀ ń ṣe yìí kò lè wọ́ọ̀kù ẹ wò níjọ́ Sàní Adé da onílù rẹ̀ lẹ̀ Sàní Adé wọn fẹ́ rí Barrister ti donílù rẹ̀ lẹ̀ rí Barrister ni wọ́n fẹ́ wo Ọlọ́run kọjá ń sọ bẹ́ẹ̀ fún wọn jọ náà mo là wọ́n lọ́yẹ̀ nínú àti ń ṣe kọ́ńdúkọ́ńdú páwọn ò ní gbà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó tọ́dún mélòó ó fẹ́ tọ́dún mẹ́jọ àbọ̀dún mẹ́wàá nìsín ọ̀pọ̀ wọn ló wà lọ́dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ dò àwọn tó tiẹ̀ múra kankan jọ náà àwọn ni ẹ jẹ́ kò rí òṣù Yínká Ayéfẹ́lẹ́ di bá a ṣe ń sọ yìí kò sí bá a ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ náà nílé iṣẹ́ kọ́ńpìnì tó bá dálé iṣẹ́ lẹ̀
tó o bá gbà àwọn òṣìṣẹ́ sí bó o bá ti ń yin ọmọ ṣẹ́ kan yóò rò pé kò sírú òun pé láìsí òun kò sí wọ yóò mọ bìlífù pé àwọn jọ wà bákan náà ni whereas ọ̀gá làwọn èèyàn fẹ́ rí ẹ jẹ́ asáré gbọ́kẹ̀dẹ̀ àti ìpolówó ọjà èyí tí mò ń wí ń hàn dá Ayankunle lẹ́bi o èèyàn máa jà fẹ́tọ̀ rẹ̀ ẹnìkan ní kí ló dé tó fi pẹ́ tó 32 years èèyàn máa forí rọ̀ nǹkan náà ni ó try 32 years náà kò kéré nú ọdún bó bá sì decide pé òun ò ṣe mọ́ ṣùgbọ́n ẹgbẹ́ onílù olórin àti ọmọọṣẹ́ àtọ̀gá ẹ má gbọ́rọ̀ yín lórí social media torí bẹ́ẹ̀ bá ní òní parí tó bá parí bíjà bá parí ńkọ́ gbogbo ibi tí Wasiu Ayinde ti rojọ́ ọ wà lórí íńtánẹ́ẹ̀tì dọ́là wọ́n lè rí delete mọ́ bí a bá delete tọ̀dọ̀ wọn àwọn tó ti rìkọ́ọ̀dù ẹ̀ ti wá o ibi tí Ayankunle ti sọ̀rọ̀ ọ wà lọ́dọọdún ní Facebook wọ́n mọ̀ gbé wá bíi memory ẹ̀jẹ̀ agbọ́kéde àti polówó ọjà bàbá Ajéwọlé máa wọlé Ajéwọlé bàbá Àjẹsà. Lagelu FM 96.7. Atila, alhamdulillah, Rabbil